ti kó aṣòfin obìnrin Natasha yọ o gẹ́gẹ́ bí ọ̀gá àgbà yanyan lẹ́ka ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọmọọba Lateef Ọlásùnkànmí Fágbèmí náà ni ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tó sì sọ nímọ̀ yìí pé òun ti fagilé àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn eléyìí tí wọ́n fi kan aṣòfin Natasha Àpótí Oòduà. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà náà ló sọ eléyìí pé òun tún fagilé ẹjọ́ tó ní ṣe pẹ̀lú aṣòfin Natasha eléyìí tó wà níwájú ilé ẹjọ́ gíga ní olú-ìlú lẹwa Àbújá. Bákan náà olùdarí agbẹjọ́rò ará ìlú Mohammed Abubakar náà ló buwọ́lu àkọsílẹ̀ ilé ẹjọ́ yìí lánàá òde yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìfiyèsí lórí fífagilé àwọn ẹ̀sùn náà lábẹ́ ìwé òfin abala 108(125) ti ìṣàkóso ìgbẹ́jọ́ ìwà ọ̀daràn tọdún 2015. Àkọsílẹ̀ ilé ẹjọ́ náà ló ṣàfihàn pé òun ti fagilé tí òun sì ti kọ̀ láti tẹ̀síwájú nínú ẹjọ́ aṣòfin obìnrin Natasha bó tilẹ̀ jẹ́ wípé adájọ́ ilé ẹjọ́ gíga tìlú Àbújá Umar Garba níbi tí aṣòfin Natasha ti ń jẹ́jọ́ náà ni wọ́n ti ń retí láti fagilé àwọn ẹ̀sùn náà lọ́jọ́ tí ilé ẹjọ́ mú fún ìdájọ́ lẹ́yìn tí wọ́n bá ti padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn ayẹyẹ ọdún Kérésìmesì. Ẹ má gbàgbé pé aṣòfin Natasha yìí náà ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2025 eléyìí tó kọjá yìí lórí àwọn ẹ̀sùn bíbá olórí ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio àti gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Kogi Yahaya Bello lórúkọ jẹ́. Eléyìí náà ló ṣokùnfà bí wọ́n ṣe fún aṣòfin Natasha ní ìwé jókòó-gbélé ẹ̀ tí wọ́n sì tún fẹ̀sùn kàn wípé ìgbésẹ̀ rẹ̀ yìí òun náà ló tako ìwé òfin àpapọ̀ tọdún 1990 tí aṣòfin obìnrin Natasha ti sọ di mímọ̀ pé òun kò jẹ̀bi ẹ̀sùn náà kó tó di pé adájọ́ ilé ẹjọ́ náà fààyè gba béèlì rẹ̀.